ìsinmi aláyọ̀ ló máa jẹ́ fún gbogbo aláṣẹ Èdùmàrè. Àkàndá ọ̀rọ̀ Awikonko ló kọ mi. Fẹ́ni tó ẹ̀sẹ̀ ń gbọ́ mi tàbí wò mí fún ìgbà àkọ́kọ́. Àjàó àròyìn rèé. Awikonko a sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. Bọ́lọ́rọ̀ bá gbọ́ kí bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe. Mo kí nínú ilé mo kí ń lẹ́dẹ̀ yìí. Pápápá mo wá. Pápápá tí wọ́n ń ṣe nílùú pápá. Mo kí wa pé a kú àtàárọ̀. Lónìí a ti lọ ṣọ́ọ̀ṣì, a ti gbàdúrà, a ti lọ mọ́sáàsì, a ti kírun. A ti lọ mọ́sáàsì, a ti kírun. So gbogbo ẹ̀ láti jọ́sìn fọ́lọ́run, gbogbo ẹ̀ láti kún fún ìbẹ̀ lọ́hùn. Torí àwọn oníjàlá máa sun ìjálá bákan. Wọ́n ní ọ̀yìnyín ogún òṣèré ogún òní jẹ́ ńrọ̀ yínyín òun ẹ̀dá ajólúwọ̀nrán koríko odò tí ó rú mìnìmìnì. Ìbínú wọn sọ ni wọ́n ń pè bẹ́ẹ̀. Ńgbà tá a bá sọ wípé ọ̀yìnyín ogún òṣèré, ọ̀yìnyín ọlọ́run á ń kọ́, ìbínú ọlọ́run kò bá mi ò ṣe é rí. Ọ̀pọ̀lọpọ̀ ohun tí ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé lónìí ìbínú ọlọ́run ni. Ọ̀nà wo ló fi lù mọ́ ìbínú ọlọ́run ni pé gbogbo ń tọ́mọ ẹ̀dá fi jẹ́ èèyàn pátá lọ́lọ́run bá ṣe fún wa. Orí pípé, ọpọlọ pípé, àlàáfíà, ìmọ̀, ìjìnlẹ̀ lórí oríṣiríṣi nǹkan tó lè sọmọ aráyé lóore. Ọlọ́run náà ló tún wá fún wa lọ́pọlọ láti fi ṣe tí ó pa wá lára tàbí tí ó pa wá. Because kálọ́lọ́run ò fún wa lọ́pọlọ láti ṣe ìbọn ni. Íńtánẹ́ẹ̀tì lásán làbá máa ṣe. Gbègbà tí sẹ́ni tí ó fìbọn pààyàn. Kálọ́lọ́run ò fún wa lọ́pọlọ àdó olóró débi tá a máa pè kan núkílíà kínní kan tá a máa bẹ̀rù pé mọ́ bá itú lẹ̀. Ọlọ́run ọba mi náà ni. So a ní ìmọ̀ tó dáa àti ìdàkejì. Ilé tó wà nù méjèèjì la máa choose. Ṣùgbọ́n a lè gbé pẹ̀lú ìrẹ́pọ̀ pẹ̀lú àlàáfíà láìsí wàhálà, láìsí ìtàjẹ̀sílẹ̀ kankan tí kálukú wa ó sì gbégbé ayé ẹ̀ nírọ̀rùn. Bẹ́ẹ̀ ni kálukú wa ó gbégbé ayé ẹ̀ nírọ̀rùn láì pa ọmọlàkejì ẹ̀ lára. Ṣùgbọ́n àwọn alágbára mẹ́mẹ̀rọ ń kọ́, àwọn igbákejì Olódùmarè tí wọ́n jayé táyé fẹ́ lu mọ́ wọn lẹ́nu, tí wọ́n tún wá rò ó nírò wípé báwọn ò bá tí kú gbogbo ayé ń gbèkùn, àwọn ò tí ì gbádùn ayé. Báwọn bá tí fìyà jẹ ọmọlàkejì, àwọn ò tí ì lògbà. Báwọn bá tí sọ ọmọlàkejì ń jàǹbá, àwọn ò tí ì lo agbára. Lórílẹ̀-èdè fi ń dìde ogun sórílẹ̀-èdè. Ní tí ọ̀kan lú kan ni wọ́n fi ń yọnú sí. Lọ̀rọ̀ lúmi fi ń jẹ́ bàbàrà lójú ìlú kan lórílẹ̀-èdè Nàìjíríà. Jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ làwa kan jókòó. Àwa ni wọ́n ń pè ní ajókòó jẹ́jẹ́. Àwọn kan ni wọ́n ń pè ní ajókòó kunkun. Ajókòó kunkun kì í jẹ́ ká jókòó jẹ́jẹ́ ó jókòó jẹ́jẹ́. Àwọn ọmọ tí wọ́n lọ kó nílé ìwé wọn jẹ́jẹ́ wọ́n jókòó. Èròǹgbà wọn kúrò nílé nípa wọn lọ ilé ìwé. Èròǹgbà wọn bá délé ìwé nípa wọn fẹ́ kọ́ ẹ̀kọ́. Èròǹgbà àwọn olùkọ́ tí ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ò ní pé àwọn ọmọ ń bọ̀ táwọn fẹ́ kọ́, àwọn ò lè gbowó oṣù. Ṣùgbọ́n àwọn ajókòó kunkun wọn ò jẹ́ ká jókòó jẹ́jẹ́ ó jókòó jẹ́jẹ́. Wọ́n wọlé lójijì, wọ́n pa, wọ́n sì kó lọ. Ntọ́wá délẹ̀ yìí, Nnamdi Kanu ti kì wá ń lò tẹ́lẹ̀. Kíkọ̀ yà ń lẹ́nu bá sọ̀rọ̀ nípa Nnamdi Kanu lálẹ́, torí pé ẹjọ́ kìí ṣe tẹni ká mọ̀ ọ́ dá. Wọ́n ń pe wèrè ní
ó ń fapò ewúrẹ́ jiyàn. àkásí àgbàgbọ́ kò nítumọ̀ lójú wa. àwa sọra wa dájá tí ó sọnù tí kì í gbọ́ fèrè. Nnamdi Kanu nìkan kọ́ lọ sọ ńgbà náà. àwa Yorùbá kọ̀ọ̀kan náà ń sọ ṣùgbọ́n tálákà ni wá. ẹ̀kẹ́ wa ò lè tólẹ̀ láàárọ̀ àfi lálẹ́. so látàrí èyí bẹ́ẹ̀ bá gbọ́ tèmi tẹ́ ẹ̀ gbọ́ tàwọn tó kù ẹ máa gbọ́ ti Nnamdi Kanu lálẹ́ yìí. gbogbo ọ̀rọ̀ tó sọ pátápátá ló make sense. èèyàn máa ní èròǹgbà tó dáńgbà míì ṣùgbọ́n approach ẹ̀ ni mo ń burú jù. nígbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yíyapa kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà àtìran Yorùbá àtìran ẹ̀yà Ìgbò àwọn tá a jọ bẹ̀rẹ̀ earlier nígbà náà gbogbo wọn rí dààmú lọ́nà kan àbí kejì. èmi tí mo padà lójú ọ̀nà nìkan ni mi ò rí dààmú láàrin wọn because mo rántí dáadáa lórí WhatsApp lórí Facebook mo create agitation for Oduduwa Republic. eléyìí lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn join fún ńlá padà change sí Yorùbá Nation. agitation for Oduduwa Republic, go and check it. so lórí pé àwọn èèyàn tó nífọ̀n tó lè kánná àwọn tó lámì tó lápá bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa. èmi tí mo sì dálẹ̀ tí mo sì pè wọ́n wá ńgbà mo tún wá wo sàkún ẹ̀ ṣèwádìí mi jinlẹ̀ mo rí pé kíní yọ̀ rọrùn. bẹ́ẹ̀ bá gbàgbé nínú àwa tá a kálà yìí kíní ọ̀ngbà náà Adéyínká grandson bẹ́ẹ̀ Nnamdi Kanu olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. tẹ́ ẹ̀ bá yára gbàgbé ọ̀rọ̀ o ẹ mọ̀ pàwọ́ tá a jọ ń pariwo ẹ̀ nígbà náà nìyẹn. wọ́n connect mi Adéyínká grandson nígbà yẹn pé idea wa papọ̀ ṣùgbọ́n gbà tí mo fíw Adéyínká grandson mo ṣàkíyèsí pé máàlù yẹn nífẹ̀ẹ́ ìran rẹ̀ gan ó nífẹ̀ẹ́ ìran Yorùbá gan ó dẹ̀ fẹ́ràn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bó tiẹ̀ jẹ́ pé condition nísìnyí mi ń gbọ́ ń lọ́ ń bọ̀ Adéyínká grandson ó jẹ́ nǹkan tó fún mi ní kò rẹni níjànú díẹ̀ nítorí ọ̀rọ̀ Yorùbá pé ẹnu tí wọ́n fi ń padé gún náà ni wọ́n fi padé Ògún. ọ̀rọ̀ Yorùbá kì í pẹ́ di máa jó lọ́mọ wẹ̀yìn rẹ̀ ọmọ ọlọ́mọ wọn fìpá jí ọmọ ọlọ́mọ ni wọ́n ránṣẹ́ dé tòrótòró. God bless you sir, God bless you mẹ́ káàbọ̀ o, God bless you sir. so mo rí pé approach Adéyínká ó lágbára ju tọ̀dọ̀ mi lọ. ọ̀nà wo ni tí ẹ fi lágbára ni pé n tó ń tẹnu mọ́ ni pé ká ju àdó olóró sí Tinker Island, ká ju àdó olóró sí international airport, ká jẹ àdó olóró sí ibi báyìí ibi báyìí ibi báyìí. ǹjẹ́ torí kí ni ó ní ká lè lé àwọn ẹ̀yà míì kúrò nílẹ̀ wa? èmi wá ní òdìgbà tá a bá dáná sun àwọn nǹkan yìí torí pé a máa dùn ún dáná sun àti kọ́ padà yóò nira wọ́n la lówó tá a lè fi kọ́ padà. màá rò pé idea yẹn ni yóò bá tọ̀dọ̀ mi. idea tèmi ni pé Yorùbá nation is very very possible if we can take a legal way, normal approach. a lè lọ lọ́nà referendum. létà la tó mọ̀ wípé àwọn tó wà nípò òṣèlú ò ní fààyè referendum sílẹ̀. and again mo gbọ́ pé kò sí referendum nínú òfin Nàìjíríà ní tí ó bá dẹ̀ ti sínú constitution ẹ̀ lè lò láti govern ìlú. gbogbo nǹkan ló ní bá ṣe rìn. ṣùgbọ́n àwọn tá a jọ láwọn èròǹgbà yìí lọ́kàn ọ̀nà tìpátìkúùkù làwọn mọ̀ wọn ò sì mọ̀ pọ́ngbọ́n jagbára lọ. èmi Àkàndá ọ̀rọ̀ Ekun wá jáde ńgbà náà pé bí election bá ti ń bọ̀ àwọn èèyàn ti wá tọ́jà House of Rep members tàbí tó fẹ́ díje, àwọn èèyàn tiwa ti ń lọ sí Senate, àwọn èèyàn wa tiwa ti ń lọ sí ipò gómìnà,
ẹ̀já máa sọ fún wọn bíbẹ̀ bá débẹ̀ ẹ make motion láti add referendum sínú òfin pé tí gbogbo àwọn aṣòfin wa nílẹ̀ Yorùbá nílẹ̀ káàárọ̀ òjìrè pẹ̀lú àwọn akẹgbẹ́ wa láti south east south south bí gbogbo wa lè sowọ́pọ̀ bẹ́ẹ̀ tá a sọ pé kí wọ́n fi referendum sínú constitution wa ó possible káwọn north east north west tàbí north central káwọn kọ̀ọ̀kan náà join wa so with that tó bá ti jẹ́ àbádòfin a lè mẹ́nu lele pé tó ẹjá fàyè referendum lẹ̀ o ẹni tó bá wù láti ya kúrò lára Nàìjíríà yóò lè lọ opportunity kò sẹ́ni tó dá mi lóhùn nínú wọn ní tí wọ́n orúkọ méjì wọ́n ń pè mí ọ̀dàlẹ̀ àti ọ̀lẹ wọ́n lójo ní mí wọ́n nítorí pé mo lójo yẹn kí n má discourage àwọn tó kù o ìpè tá a wí pọ̀ jù èébú òtẹ́ èébú èpè òtẹ́ pè àwọn tó mọ̀ mí ó mọ̀ sọ pé Awíkonko tí dandan ní kẹ́ ẹ̀ sọ̀rọ̀ ń pa kínní ni ẹ dákẹ́ ń bẹ èpè tí pọ̀ jù tójú bá ń ta yín ẹ kúrò lórí social media bójú bá ń ta yín ẹ má ka kọ́mẹ́ǹtì torí èmi gangan tí mò ń sọ̀rọ̀ mi kì í ka kọ́mẹ́ǹtì tí n bá ti mọ̀ pé mo sọ̀rọ̀ líle tí n bá ti rí reaction àwọn èèyàn torí pé nǹkan kan ò lè discourage mi láyé mi ń tèmi o láyé eléyìí tí mo wà mọ̀ bóyá mo lè wáyé mi tí nǹkan kan máa discourage mi so gbogbo gẹ́gẹ́ mo sọ gbogbo àwọn tó mu ní líle gbogbo ọ̀nà faragbá Adéyínká grandson kò tí ì yìnbọn ń bẹ̀ o sẹ́ẹ̀tì àgbàgbé Simon Ekpa ni ẹ tètè mọ́ ń gbàgbé nǹkan o ó wà nínú ọgbà ẹ̀wọ̀n ní Finland lónìí orí ọ̀rọ̀ separation náà ni Nnamdi Kanu wà nínú ọgbà ẹ̀wọ̀n ní Sokoto orí ọ̀rọ̀ separation náà ni olóyè Sunday Adisa ọmọ Aládékun Adéyẹmọ Ìgbòho wọ́n kọlù ilé ẹ̀ ní July 21st tàbí ní July 1st 2021 in 2022 no 2021 orí ló dá baba Adami padà wálé àwọn ẹgbẹ́ rẹ̀ ń bẹ lẹ́wọ̀n ìfẹ́ ìlú náà wọ́n ní o tó sún wọn débẹ̀ o ṣùgbọ́n èmi Àkàndọ̀rọ̀ Awíkonko mọ̀jàmọ̀sá tá a máa kan lógun kí n tó sọ pé ojú ogun yá ń kọ̀kọ́ wò ó sógun tí mo lè sẹ́ ni tí ìbá ti ṣe léyìí tí mo lè sẹ́ màá sá padà lójú ọ̀nà mi ní máìdí káwọn yóò pè mí lọ́lẹ̀ tàbí ojo torí Yorùbá ni mi Yorùbá mi complete àwọn baba ńlá baba tèmi jẹ́ kó yé mi pé ẹ̀yìn kùlé ojo láàrú òkú akíngbà ẹ̀yìn kùlé ojo ńláàrú òkú akíngbà ṣé Yorùbá yẹn yé nígbà táwọn kan bá ń pin náà tán bá ń pilẹ̀ ìjàngbọ̀n tán ń kádàjọ tán ń kó bá jọ nígbà àdàrú ni tí wọ́n bá mẹ̀lẹ́ ń bẹ̀ tó ọlọ́ èmi ọlọ́ o tẹ́lẹ̀ wá ọ̀lẹ́ ni ọ́ àwọn tó lọ ní tó bá fara gbọgbẹ́ ojú ẹ̀ náà ni wọ́n ti máa gbé wọn kọjá pé ẹ̀yẹn tó lọ ní ìsìn náà wọ́n kọjá ń bì tí wọ́n sì láwọn lọ àtọ́lọ̀ lónìí mọ́tẹ̀lé wọn ń bẹ́ẹ̀ gbọ́ngbà tí mo sọ ilé ìtọ́sẹ̀lẹ̀ lọ́wọ́ tó PC táwọn Palace Boy tí wọ́n rọ̀gbọ̀n bò wọ́n lọ́dún náà lọ́hùn pówó ọkọ̀ ni ọ̀jẹ̀ ń lọ ojo ni mígbà náà ìbá ti mẹni tí ń jẹ́ Àkàndọ̀rọ̀ Awíkonko lónìí Nnamdi Kanu ní èrò tó dáa approach líle lónìí èmi study Nàìjíríà mo rí pé approach líle ò lè mú nǹkan gidi jáde yóò sọ èèyàn sẹ́wọ̀n ni yóò fi èèyàn pamọ́ forever ló jẹ́ kí n reverse back òye ilé ayé ló gbọ́dọ̀ kọ́kọ́ yé èèyàn torí egun tó bá pidán mọ níwọ̀n ní pidán pẹ́ òye yé mi Àkàndọ̀rọ̀ Awíkonko mo mọ̀ gbà láti búyàn mo mọ̀ gbà láti sẹ́ra ró mo dẹ̀ mọ̀ bá ṣe ń búyàn gbogbo àwọn tí ń búyàn lónìí wọ́n lè má lórí ọ̀fẹ́ àti búyàn tó mi torí mo mọ̀ bí tá a ti búyàn ti fi dùnyàn ti fi wọ̀yàn lára mo tún wá mọ̀ gbà téèyàn máa ń sẹ́nu ró tí máa ń mẹ́nu kú tí máa ń dánu dúró so mo rí pé ọ̀rọ̀ Nàìjíríà kò sẹ́ni tí ò wù pé ká yapa kú kò sọ́mọ Yorùbá ọmọ káàrọ̀ òjìrè tí ò wù pé ká dòmìnira ara wa ká dá dúró lọ́tọ̀ oríṣiríṣi nǹkan ló fi wù wá bẹ́ẹ̀ torí pé a ní nǹkan àlùmọ́nì tó lè sustain wa nílẹ̀ káàrọ̀ òjìrè
alówó, a tún ní owó tó ju owó lọ tí wọ́n ń pè ní ìmọ̀, aláwọn èèyàn pàtàkì name it. Orílẹ̀-èdè wo ni ọ̀sọ́mọ Yorùbá tó ń lámì ìtọ́ lápá? Sọ l'Amẹ́ríkà, sọ ní London, every country tó wà lágbàáyé tí wọ́n nítumọ̀ o, sọ ní Switzerland. Lórí education ni, lórí science ni, lórí law ni, lórí technology ni, sọ bí tí ò ti sọmọ Yorùbá ọmọ káàárọ̀ òjìrè ń bẹ. So a ní resources àti resources owó àti resources èèyàn, we have it all. But contraption tí wọ́n ń pè ní Nàìjíríà yìí kò allow wa until tábà kí àwọn nǹkan ìbọnú òfin. Mo á bẹ̀rẹ̀ sí ní pè wọ́n pé àwọn tó fẹ́ díje yìí ẹja kọ̀rọ̀ bọ̀ wọ́n lára kán tó lọ. Ẹ bá fẹ́ ká dìbò fún yín báyìí lẹ́sìsẹ́ báyìí lẹ́sìsẹ́ wọn ò gbà. Ní tó ti ọ̀pọ̀lọpọ̀ sínú wàhálà nìyẹn. All right, kí wàá ní tí mo ló gbé mi wá? Òun náà ni ẹ farabalẹ̀ ni o, bí ìyàwó tó fowó ọbẹ̀ dájọ́ o. Ọ̀rọ̀ tí kálukú wa máa gbọ́ tí ó délé tí ó tún padà lọ ronú ni o. Yes, tí n bá ti sọ bẹ́ẹ̀ mọ nǹkan tí mo fẹ́ sọ. So ó possible káyìn náà ti bá pàdé, ó possible kẹ́ ti come across ẹ̀ ni mo fi ní kẹ́ bá mi share program yẹn kó délé kó dóko kó dẹ́sẹ̀ kó dọ́nà jíjìn. Ètò tó yí ọmọ káàárọ̀ òjìrè lélẹ́yìí. Gbogbo tí ń ṣẹlẹ̀ sí wa lónìí, Nnamdi Kanu ti predict ẹ̀ sẹ́yìn, èmi náà ti predict ẹ̀ sẹ́yìn. Ẹ̀ ń bá sọ pé rárá kó lọ wo àwọn previous record mi. Now ẹ já bọ́ sí business. Even in hard work, God bless you, we have it all. I can beat my chest pé gbogbo tí Yorùbá nílò pátápátá láì wo bí we have it all. A ní ilẹ̀ ọlọ́ràá tá a lè fi sọ̀gbìn tá a lè fi dáko láì lo ajílẹ̀ tí nǹkan wa ó dẹ̀ dá. Kí orílẹ̀ tó wá kù, bàbá wo gbogbo ilẹ̀ Yorùbá nìsín àárẹ̀ epo crude oil, bàbá wo gbogbo ilẹ̀ Yorùbá nìsín àárẹ̀ bitumen, bàbá wo gbogbo ilẹ̀ Yorùbá nìsín àárẹ̀ gold. So what else do we need? We have manpower, we have intellectuals, we have psychologists, we have engineers, we have scientists, mathematicians, name it. Kò sí nǹkan tá a fẹ́ tá a ní. So now Nnamdi Kanu ibi tó bá wà lónìí ilẹ̀ rẹ̀ o kò tí ì kú o, kò sì ní kú. Lágbára Ọlọ́run ó ṣeé ṣe kí Nnamdi Kanu rà àánú gbà. Bẹ́ẹ̀ni, Nnamdi Kanu is a good man with good intention. Àgbékalẹ̀ rẹ̀ ló wrong. Ẹni tó rí pé ìyà ń jẹ ìran ẹ̀ tó dìde fún ìran ẹ̀ ṣùgbọ́n tó wá gba ọ̀nà tìpátìkúùkù, kò sẹ́ni tó lè jẹ lọ pẹ̀lú ọ̀nà tìpátìkúùkù. Ní Nàìjíríà yìí o, lẹ́ni other country gan, l'Amẹ́ríkà ò lè lo tìpátìkúùkù jẹ lọ. Tẹ́ ẹ bá jagun ẹ̀sìn ń padà bọ̀ ní tébù. Ilé mi fi sọ wípé a ní láti tàjẹ̀ sílẹ̀, ẹja kúkú bẹ̀rẹ̀ láti tébù. So Yorùbá àwa ní approach tó dáa, a ní èròǹgbà tó dáa, a dẹ̀ ní approach tó dáa. La fi ń lo legal way, a ní ìdí àwọn negotiator nǹkan la fi ń lọ kí lorúkọ ẹ̀ United Nations nǹkan la fi ń kọ lẹ́tà, la fi ń ṣe referendum orí social media àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So ẹ bá ń tẹ́tí inú yín bẹ̀lẹ̀ jẹ́, ẹ bá rí dájú pé ẹ bá mi share program yìí o. God bless you. Ẹ já lọ. Some of you do not understand what the Fulanis have in store for you. Very, very soon it is going to happen, and when it happens, your eyes will clear. And about very, very soon it is going to happen, and when it happen, your eyes will clear. Ojú wa ti ń clear lóòótọ́. Nnamdi Kanu ti sọ years back. Bí ó dàbí ẹni pé ẹ mọ nǹkan tí Fúlàní ní in stock for you, kò sí nǹkan ní in stock. Ìwọ gbọ́, èmi gbọ́, ẹ̀yin gbọ́, àwa gbọ́ lẹ́nu Sá Amadu Bello. Ó láwọn bàbá àwọn ti jogún ilẹ̀ Nàìjíríà fáwọn títí dé ìgbèrí òkun, àwọn ó sì gbà débẹ̀.
Usman Dan Fodio ló sọ bẹ́ẹ̀. Meanwhile Fúlàní ò kí ń sọ ọmọ Nàìjíríà. Ogun ẹ̀sìn wọn jà débi pẹ̀lẹ́sìn kan fi rápálá wọ Ìlọrin, wọn ò kúkú kógun dé Ìlọrin. Ọ̀tẹ̀ àti rìkísí ọmọ Yorùbá ló bí bìlísì sí wa lọ́rùn. Bí Aólè ọ̀bá gbógun sáfànjá, Àfọ̀njá ò ní wá ìrànlọ́wọ́ káàkiri. Aólè gbógun sáfànjá, Àfọ̀njá wọn ràn lọ́wọ́ dé ọ̀dọ̀ Ali Saliu, Ṣéwù Álímì, ó ràn lọ́wọ́ láti jẹ Ọ̀yọ́run. Wọ́n pa Àfọ̀njá, wọ́n jogún ilé Àfọ̀njá. Ìran Yorùbá nìkan náà ní ṣera wọn tí jẹ́ lọ. Bó bá jẹ́ ìyá mi ló kojú ogun sí wa, wọ́n bá wa ń bùbá, wọ́n bẹ̀ kún wa ń bùbá. Ṣùgbọ́n ogun ilé ni máa ń sábà ja ìran Káàárọ̀ Oòjíire. Ọ̀yọ́ ló ti bẹ̀rẹ̀. Ọ̀yọ́ ló ti bẹ̀rẹ̀. You see it very clearly. I was warning you. It is the spillover of their same, should I say, terror effects that we are feeling right across the South. That was why we said with the launch of ESN that we cannot allow that nonsense to continue. Now, ó nítorí ẹ̀ làwọn ṣe gbé ESN kalẹ̀, Eastern Security Network. Lo and behold, ESN, do you know pé wọ́n dúró dòfin ìjọba? Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣẹ̀ṣẹ̀ ń dódà àpúrúfà kí federal government ó àpúrúfù ìró ẹkùn, kí Ṣèyí Mákindé ó fọwọ́ sí ìró ẹkùn. ESN ẹnìkan kan ò give damn for anybody. Nnamdi Kanu give order, wọ́n dá ESN nílẹ̀ ni wọ́n dẹ̀ wà well operated, well prepared. Wọ́n dẹ̀ carry out operation wọn lóríṣiríṣi ọ̀nà, though wrongly, in wrong way. Ṣùgbọ́n wọ́n rí kankan achieve. Eégún Fúlàní ò lè ṣẹ́ ní East kan sọ pé àwọn ń dẹran káàkiri. Kì í ṣe pé wọ́n lé Fúlàní léré lásán, wọ́n gbẹ̀mí Fúlàní, wọ́n gbẹ̀mí màálù wọn. Òòrí ńgbà tí wọ́n kọjú ìbọn sí màálù, tí wọ́n bẹ̀rẹ̀ sí pa màálù lọ pa màálù bọ̀, tí ẹwọ́ gan tó ní màálù gan ara jẹ́ ọ̀tá ọ́. Màálù tó bá gbé ìkì ìbọn kan lọ, wọ́n tún fún mi, wọ́n dìde fèsì, wọ́n pa màálù rọ rẹpẹtẹ lọ́tún lọ́sì, òórùn ò ní jẹ́ wọ́n sinmi ń bẹ̀. So wọ́n rí yẹn achieve. Ìbẹ̀rù ọ̀jẹ́ káwọ́ rí achieve ní South West. Ọjọ́ yẹn làwọn Fúlàní ń rí o, tí wọ́n fi ń wò pé káwọn tó wọlé sí wa lára dáadáa bó ṣe wú àwọn. They know they are not going to make any headway in the East. They have turned their attention to the West. Ọgbọ́n dáadáa, wọ́n ti mọ̀ pé àwọn ò lè jẹ lọ ní East 100%. They can never succeed in eastern part of this country. Fulani can never succeed. But in South West, wọ́n ti wọlé sí wa lára gan-an. To the extent pé a rí àwọn olówó ọlọ́lá wa tí wọ́n ń ra màálù sí wọn lábẹ́ kan bá wọn sìn. A rí àwọn olówó ọlọ́lá wa tí wọ́n ń gbà wọ́n gẹ́gẹ́ bí gateman kí wọ́n máa ṣọ́ ẹnu ọ̀nà wọn. So gbogbo àwọn nǹkan yìí Fúlàní ti wọlé sáwà lára, wọn ò rí East lọ mọ́, West ni wọ́n dorí kọ. Nnamdi Kanu ti sọ sẹ́yìn kó ẹsẹ̀ sọ nísìnyí. Ó wá dàbí ẹni pé àgbọ̀ngbà náà, ṣùgbọ́n tó sọ ti wá ń rí bẹ́ẹ̀ nísìnyí. They are forcibly occupying their land and telling them that they cannot do anything about it. They are forcibly occupying our land and telling us that we cannot do anything. 100%. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ní wẹ̀sí ẹ̀lẹ̀ kan kó ọmọ 39 tísà méje kí wọ́n kó wọn wọnú igbó lọ kan dá máa mú $1 billion wá kí wọ́n máa fún condition kí wọ́n máa jíyàn gbé káàkiri ilẹ̀ Káàárọ̀ Oòjíire lónìí. Ibi òun wọn ni wọ́n ń wọ̀, tàwọn ti Jẹ̀bú Òde ní kí ló ṣubú tàwọn. Wọ́n náà jíyàn méjì péré gbé ní Jẹ̀bú Òde, wọ́n dẹ̀ gba 70 million lọ́wọ́ ẹnìkan, wọ́n gba 200 million lọ́wọ́ ẹnìkan. That is 270 million naira from just 2 people.
or two segment of people. Bóyá ẹnìkan bóyá àwọn ẹgbẹ́ kan àwọn gúrùpù kan ni wọ́n kú náà fi 200 million naira béèlì wọn. Tó mú tẹ́ fi san ẹ máa retí wọn ó jí mi gbé. Wọ́n sọ the lucrative business ní south west. Ndó lẹ́tún ti gbọ́ pé wọ́n jiyàn gbé ní south east. Onísàngómògì ẹni tó lè wà dànù. Yorùbá ní tẹ́ni tá a gbọ́wọ́lé lórí ọ̀bá gbìyànjú àti dìde. Ẹ ń gbọ́wọ́lé ní lórí òní gbìyànjú àti pẹsẹ̀ dà. Ọ̀dọ̀bálẹ̀ olóò fẹ́ kí àbúrò dáadé ẹ̀ àbẹ́gbọ̀n dáadé ẹ̀ máa gbé àǹlẹ́ o yẹ̀rọ ọ̀kan Ọlálọ́mí ọmọ Abísújókọ̀ ọ wà ń bẹ̀. Ṣùgbọ́n wá sọ pé so jí dáadáa ó ṣoríire o tó pẹsẹ̀ dà ìwọ náà láǹfààní àti dìde. Bẹ́ni tó gbọ́wọ́lé ní lórí ọ̀bá gbìyànjú bẹ́ni tá a gbọ́wọ́lé lórí ọ̀bá gbìyànjú àti dìde. Ẹ ń gbọ́wọ́lé ní lórí òní gbìyànjú àti pẹsẹ̀ dà. Níbi wọ́n ti ń kí ọ tó o bá dúró wọ́n máa sọ̀rọ̀ lọ ni. Ṣùgbọ́n tó o ṣe bí ẹni pójú ń kàn ọ́ àbó ní nǹkan tó o fẹ́ ṣe fúnra lára wọn panu mọ́ fúnra lára wọn pẹ̀sẹ̀ dàbí wọ́n dúró sí. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ Yorùbá àti Fúlàní ní ti ń ṣubú tẹ̀wá nù ẹ gbọ́rọ̀ lẹ́nu Nnamdi Kanu. A whole presidency in a country openly and brazenly supporting terrorists. All of you watching and listening all over the world, you know that Miyetti Allah is a terrorist organization. You know that they have failed. Èmi àtẹ̀yìn mà lóòótọ́ pé Miyetti Allah ikọ̀ afẹ̀míṣòfò ni wọ́n. Ajagunfẹ̀yìntì Muhammadu Buhari sọ gbangba ìwọ gbọ́ èmi gbọ́ ẹ̀yin gbọ́ àwa gbọ́ ń pé kí wọ́n má pa Fúlàní kí wọ́n jẹ́ káwọn negotiate pẹ̀lú wọn kí Buhari ó tó jẹ president. Nàìjíríà wọn ń gbàgbàkúgbà o especially with the Yorùbás a sì gọ̀ ọgbọ́n àgbọ́njù ọgbọ́n wa tó máa ń pọ̀ lọ́gbọ́n wa lára ni. Kí Buhari ó tó jẹ president wọ́n ní káwọn Jonathan ní káwọn Boko Haram kí wọ́n jẹ́ kárọ̀ ní wálé kó ní kò yóò sinmi ogun lílọ. Wọ́n ní táwọn bá fẹ́ negotiate Buhari ní kó gbẹnu àwọn sọ̀rọ̀ ó ti túmọ̀ sí pé Buhari ní link pẹ̀lú wọn. Kí ló dé tán dárúkọ mi kí ló dé tán dárúkọ Ṣèyí Mákindé nígbà tí ìmọ̀ ibi tán wà tí Ṣèyí Mákindé ọmọ ibi tán wà bó ni ó ṣe bó náà fẹ́ sọ pé kó wá gbẹnu àwọn sọ̀rọ̀. Wọ́n sọ categorically pé Buhari ní kí wọ́n rán wá Buhari ní kó gbẹnu àwọn sọ̀rọ̀ ní tí Buhari bá ti sọ ń làwọn sọ. But we still made him the president. Ó lọ ọdún mẹ́rin wasted ó lọ ọdún mẹ́rin mi wasted. Ikún létí kò gbọ́ràn kò gbọ́ nǹkan kan aṣágbé orí àga ń bẹ̀ fún dídí ọdún mẹ́jọ. Àwọn ará bí wá ń jayé alábàtà lódìdí ọdún mẹ́jọ Buhari wọ́n ti gbilẹ̀ wọ́n ti takàn. Tinubu wá dé nísìnyí àwa fẹ́ lé wọn níbo la fẹ́ lé wọn lọ bó la ṣe fẹ́ lé wọn ọ̀nà wo la gbà lé wọn ọ̀dọ̀ owó èmi yín. I've said that Benue State is theirs for the taking as a spoil of war. Now àwọn Miyetti Allah wọ́n nípínlẹ̀ Benue táwọn ní o àwọn ó sì gbabẹ̀. Àwọn Boko àwọn ti gba àwọn ìlú ní Borno wọ́n ti rí àṣẹ àwọn bẹ̀ pé àwọn ti jagun gba bí o àwọn làwọn sì ní gbogbo amọ́wọ́lẹ́rán níta ìsọ́ngbà náà ni pé Gàmbàrí pa Fúlàní kò sẹ́jọ́ ń bẹ̀ ìran kan náà níjọ́ ń bára wọn jà ní ìsín Gàmbàrí ti wá pa àbí Fúlàní ti wá pa Yorùbá ẹjọ́ ti wá wà ń bẹ̀. All of you are aware of it. You know what they are doing. Anywhere you have Fulani headsmen, terrorists for that matter, they tell you, oh, they are pastoralists. Ńgbà tá a bá ń sọ̀rọ̀ Fúlàní táwọn èèyàn bá sọ pé ẹran ni wọ́n ń dà bísínẹ́sì wọn ni. Ajagunfẹ̀yìntì Muhammadu Buhari kọ́lọ́mọ́dé òsùn rẹ̀ níbi tó bá wà kọ́kọ́kọ́ jáde ó lóun fẹ́ ṣe grazing route. That means a fi àwọn àyè lẹ́nu rìsáàfù wa táwọn Fúlàní tó jẹ́ pé ojú ọ̀nà tí wọ́n mọ̀ dá wọn lùgbà nù. A ní no olókè ẹja ṣe kátù koloni. Àwa ń béèrè lọ́wọ́ ẹ̀ pé màálù dídà bísínẹ̀sì ẹnìkan ni kò ká wa tó kùnà ó kì í ṣe bísínẹ̀sì tiwa. Báwo ni bísínẹ̀sì ẹnìkan ṣe máa mú láyò odidi president? Báwo ni bísínẹ̀sì ẹnìkan ṣe máa mú láyò odidi government? Bísínẹ̀sì aláta ò mú láyà yín
àwọn tó ń kóṣù wọlé ò mú láyà yín, àwọn tí ń da màálù sí máa mú láyà yín. Kí ni importance màálù fún wa? Táàsì èèlò ni táàsì tẹ́ ń gbà lórí màálù tán ń dà? Nothing. Kọ̀rọ̀ àwọn tí ń kẹ́rù wọlé látòkè òkun ò mú láyà yín, àwọn tí ń kó oògùn wọlé ò mú láyà yín, àwọn tí ń kó mọ́tò wọlé ò mú láyà yín, àwọn tí ń kó tọ́kí wọlé ò mú láyà yín, àwọn tí ń kó òróró wọlé ò mú láyà yín, àwọn tí ń káṣọ wọlé ò mú láyà yín, àwọn tí ń da màálù sí wa mú láyà president wa. Tó yẹ pé ká fún wọn láǹfààní, ká fún wọn lóore ọ̀fẹ́ torí pé àwọn ń daran jẹ. Ó sì wá kàn wá.